tó Elédùmarè ọba gbòògo ọba àjíkẹ́ ọba fẹ́rẹ́fẹ́rẹ́ ọba àdúrà pé agbenimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gùn ọba alógunlọ́lá adéyìn lẹ́yẹ ọgbàgbà tí gbára àdúgbò abọ́gbọ̀n tí yọmọ ẹ̀ nọ́ọ̀fìn Elédùmarè ìbàlọ́ rẹ lónìí o adúpẹ́ pò kàwáyé sínú àwọn èèyàn tí yóò péjú sórí òkè ìpẹ̀lẹ́ nìyí fún mọ́ fọ́n ọpẹ́ ní fọ́n a sì tún kú tó do wẹ́líwẹ́lí yìí ẹ̀yin àṣebọ ọkùnrin àṣebọ obìnrin àṣebá kínní obìnrin tó doríkodò tí òru tó àṣebá kínní ọkùnrin tó doríkodò tí òru tó àṣebá kínní àwọn obìnrin ìyámọ̀pó tó doríkodò tí ó ṣẹ̀jẹ̀ ìbá arúgbó aṣọ mọ́balẹ̀ ìbá àwọn ajẹrun òru ajẹdò yẹn mọ́bì láàlú ògiri òkú dọwọ́ rẹ lónìí o ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ó dọwọ́ rẹ ẹ má jẹ́ kílẹ̀ Yorùbá ó bàjẹ́ ẹ má jẹ́ ó dàrú èdè àìyedè tí ì jẹ́ kí tẹ̀síwájú ó wà lórin àjò ẹ̀dá ẹ má jẹ́ ó bẹ́ẹ̀lẹ̀ nílẹ̀ Yorùbá ogun pẹ́ǹtúká tí máa dàrin àjò orílẹ̀-èdè rú ẹ má jẹ́ ká rí nílẹ̀ Yorùbá ìdí rèé tá a fi wá síwájú yín lónìí ẹ̀yin ò nílẹ̀ tá a fi ti yín ṣe ẹ má gbàgbé wa o ẹ má wọlé Yorùbá ràn ẹ má jẹ́ kí àwọn àtọ̀húnrìnwá tẹ̀yìn gbèrú wá ẹ má jẹ́ kí ọ̀tá kí wọ́n dojú ilẹ̀ Yorùbá bolẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá dọwọ́ yín o orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá dọwọ́ yín àárín gbùngbùn ilẹ̀ Yorùbá dọwọ́ yín ẹ má fàbúrú bá wa jà o abẹ̀yìn ni ẹ̀yin tẹ́lẹ̀ ayé kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. ọ̀rọ̀ kan wáyé tí ń já ìrìn láti bí ìjẹta sí jẹrin láàrin àwa kan mo pósìtì mẹ́sẹ̀gì yẹn information yẹn sórí WhatsApp group wa ṣàtìṣèlú ilẹ̀ Yorùbá mo ní pé nígbà tá a ṣe meeting lánàá ọ̀pọ̀lọpọ̀ lórí àwọn tí wọn ò bá tí ì rí kí wọ́n lọ wò ó èèyàn kan ló forward ẹ̀ sí mi ẹ̀yin náà lọ wò kẹ́ẹ̀ka nǹkan tó wà ń bẹ̀ ẹ rí i pé bí around June July a ṣe àpérò lórí constitutional amendment káàkiri 6 geopolitical zone tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà tó kálukú lọ sọ̀rọ̀ tó ẹ̀kọ́ gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ wọ́n debate lórí eléyìí tó pọ̀ jù ń bẹ̀ ní ọ̀rọ̀ 12 state tí wọ́n padà wá conclude láìpẹ́ yìí ọ̀rọ̀ state of those state mo ló jẹ jáde ń bẹ̀ inú mi dẹ̀ dùn pé gbogbo àwọn èèyàn ló rí bí ètò yẹn ṣe lọ káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà mi ó tún wá ní bíìlì kan tá a ti kick against tó fẹ́ dá wa lálẹ́ yẹn kan yẹn rìn bíìlì yẹn wọ́n ń pè ní indigenous bill nínú àwọn nǹkan tó fẹ́ ṣàpérò lé lórí lẹ́nujọ́ mẹ́ta yìí ní indigenous bill yẹn wà àwọn kan ni wọ́n dẹ̀ lọ gọ pamọ́ sábẹ́ indigenous bill yìí láti fi gbèrú lẹ̀ Yorùbá bí ọ̀rọ̀ tá a sọ ní meeting lánàá à ń sọ̀rọ̀ nípa Ondo ẹnìkan fi yé mi pé òun dí Ondo òun dẹ̀ diwọ́ mọ́rí pé èmi náà wá sọ experience mi fún nígbà tí mo lọ sí Ondo last mo ń wo bí ewéko ṣe green lọ ẹkún dẹ̀ ń gbọ̀n mí pé ṣé ètò tọ́lọ́run ṣe fúnlẹ̀ Yorùbá nìkan rèé sí lẹ́nu tó yẹ kó máa pariwo ebi ìran Yorùbá ò sí ń bẹ̀ ntọ́lọ́run pèsè fún wa láwọn sáìdì yẹn ó lé kẹ́ńkà
kì í ṣe bẹ́ẹ̀ nìkan ẹ wá sílẹ̀ Ìjẹ̀ṣà náà bẹ́ẹ̀ lọ lẹ́fẹ̀ẹ́ tẹ́ lọ sílẹ̀ Ìjẹ̀bú tẹ́ lọ káàkiri bẹ́ẹ̀ ṣe máa ń rí nìyẹn ewéko green lọ ni ṣùgbọ́n bọ́lọ̀ ṣe ṣẹ̀dá ilẹ̀ Yorùbá Ọlọ́run fáwọn èèyàn kan wọ́n wà sentimental wọ́n wà self-centered sorry a wà mú ilẹ̀ jẹranjẹran a máa fi kọ́ chọ́ọ̀chì instead of ká fi dá bí táti máa ṣe ètò ọ̀gbìn torí ilẹ̀ Yorùbá ọ̀pọ̀ ṣùgbọ́n náà ní kí ilẹ̀ Yorùbá lọ́ra tó lè mú nǹkan èso ẹwà tọdún táwọn yẹn ti wà lórí ilẹ̀ Yorùbá ká sọ pé dèní ilẹ̀ yẹn sì ń rí fertilizer rẹ̀ ibẹ̀ yẹn kọ́ là ń lọ o báwa ṣe ń rí bẹ́ẹ̀ náà làwọn àjòjì gbòdògbò náà ń rí ibi tí wàhálà wà nìyẹn báyìí ilẹ̀ yìí ẹ̀bùn dẹni látọ̀dọ̀ Elédùmarè tó dá wa sí ìhà bíbáyìí ìdí nìyí tó fi yẹ ká mójútó ìtọ́lọ́run fà wá nù òun sì lójú àwọn kan lójú bí kí gbogbo jẹ́ tiwọn. Now ọ̀rọ̀ indigenous bill ó wà nù kan tó fẹ́ discuss àwọn èèyàn wá pè wá wọ́n bá wa sọ̀rọ̀ meeting tí ń lọ ìpàdé ń lọ káàkiri wọ́n láwọn House of Assembly wa wọ́n ní allegedly ni o wípé wọ́n ó gbàbọ̀dè pé wọ́n ti fẹ́ gbàbọ̀dè pé wọ́n fẹ́ trade indigenous bill pẹ̀lú 2027 wọ́n wá ní ká wà very careful pé gbogbo bí tó bá ti fẹ́ ṣe meeting yẹn ní South West ká make sure pé àwàtà láta wà ń bẹ̀ káwa youth ó make sure pé àfẹ́tí ara wa gbọ́ tá a bá fi lè sọ̀rọ̀ débi indigenous bill wípé kó máa lọ bẹ́ẹ̀ ó ti wọlé wọn ní ká má jẹ́ kílẹ̀ Yorùbá nísinmi nítorí pé wọ́n fẹ́ tẹ̀yìn gbèrú wa ni tẹ́ ẹ bá dẹ̀ rí ní tójú wá ti lẹ́jọ́ mẹ́ta ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ tẹ́nìkan kó 1.5 billion lẹ̀ kò kó sínú ẹkọ́nọ́mì Èkó ó fẹ́ fi kọ́ ààfin tí ó kàn mọ́ ti ṣe ètò ìjọba pẹ̀lú àjẹ́ndà wọn tí wọ́n sponsor láti ìjọ yìí kéèyàn jókòó síbi kan ẹwà àtìgbà tọ́rọ̀ yìí ti wà ńlẹ̀ látàyè Ezeki tí wọ́n ti ń lé bí wọ́n ṣe gba Èkó ẹwà àtìgbà náà títí tó fi dìwò yìí wọ́n ṣe wà lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ni Fúlàní ẹ wo iye ogun méjì ńláńlá tá a jà pẹ̀lú Fúlàní nítorí ilẹ̀ Yorùbá tí wọ́n ní intention àti gbà á láti Ìlọrin títí dẹ́kọ̀ tó fi jẹ́ pé dé ní Ìlọrin náà ló sì wà lọ́wọ́ wọn àtúgbọ̀ pé lẹ́jọ́ mẹ́ta ẹ̀kọ́ tó ti lọ sátí àmbì kan tọ́nà lọ bo odidi kíní kan mọ́lẹ̀ nítorí Ìlọrin kí Ìlọrin ń bà bọ́ lọ́wọ́ wọn àtúgbọ̀ yẹn náà ó ṣe jẹ́lẹ̀ Yorùbá àwọn òwúrà wa ni pé ìlú kankan nínú tọ́lọ̀ ṣe fáwọn kò wù àwa ìtọ́lọ̀ fáwa ló wù wá ìzúlé pé problem tá a ní ni àwọn táwa ń dìbò yàn lẹ̀ Yorùbá ni wọn ò ṣe dáadáa pẹ̀lú wa ni wọn ò lóòótọ́ èyí náà wà nínú nǹkan tá a rí lẹ́jọ́ mẹ́ta ní State House ní Federal House of Assembly both upper chamber and lower chamber ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ Bọ́lá Ahmed ọmọ Tinubu ó ṣòfin pé kàn ṣe tax reform wọ́n dẹ̀ pass bill sí house ẹ wo gbogbo the whole 19 state governor ní north gbogbo the whole lobas tó wà ní state 19 state gbogbo wọn náà present tí wọ́n ti pàdé báwọn ò fẹ́ tax reform ó wà lára nǹkan tí ń dá wà lálẹ́ wo owó 2027 tí àfẹ́ ti bàbá yẹn báyìí. bẹ́ẹ̀ náà ni àwọn àtọ̀wọ́rìnwá ti bí báyìí tájọ máa ń pò lójoojúmọ́ ní lọ́dọ̀ wa ń bí àwọn náà rú bíìlì lọ sí house pé àwọn fẹ́ kàn sign indigenous bill so dàbí táwọn bá ti wà
tá a bá ṣe lè lọ́dún mẹ́wàá ń bẹ̀ àwọn ti ní right àti jọba, àwọn ní right àti jàjálẹ̀ níbẹ̀, àwọn ti ní right àti di councillor, di chairman local government ibẹ̀, àwọn sì ní right àti di governor. Kò tún kí ẹ náà tó dá wa lálẹ̀. Ẹjọ́ torí tọ́lọ́run ọba, kí ni ìjà tẹ̀yìn ti rí táwọn South West senators honourables tí wọ́n ti jà nítorí South West látìgbà tí house yìí Nàìjíríà ti wà ń bẹ̀, àti pé dispensation tá a lò lọ́wọ́ yìí, ìjà mélòó lẹ ti rí táwọn tó wá láti ilẹ̀ Yorùbá tán represent wa ti jà nítorí àwa táwa ń bí? Because tán bá jà ìjà yẹn indigenous bill ò tó dé padà wà appear nínú constitutional amendment tó fẹ́ tó jókòó sí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, kò ní wà ń bẹ̀. Torí ẹ̀ la fi ń pè àkíyèsí ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ yìí à ń pè lówó ẹ̀ ní ó ti ń láàárọ̀ nù o, ibi tí ń lọ kọ́lọ̀ mọ́ jẹ́ pé ibi tí ogun ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn. Torí ẹni tí ó bá sọ pé ó gbalẹ̀ bàbá tèmi lọ́wọ́ mi ò ní gbà fún. Nàìjíríà ó yà dàrú ni. Èmi tèmi dá dúró yìí, èmi ò ní gbà o. Èmi ò mọ ẹ̀yin tẹ̀yin o. Ní tó bá ti lè mú èmi tèmi ò ní interest nínú àti lọ ṣe governor ní East, tí ó wù mí láti lọ ṣe councillor ńbẹ̀, tí ó wù mí láti ṣe chairman, kò yẹ kó wù àwọn náà láti máa gbé bíìlì wèrè kiri pé àwọn fẹ́ wá ṣe àwọn fẹ́ ní láti sí property ilẹ̀ Yorùbá. Àbí kí la kàn í kẹ̀? Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá yìí dẹ̀ dákẹ́ wòran. Ogun tá bàbá yín ti ń jà látọjọ́ tó ti pẹ́, ó sì wà ń bẹ̀ dọ́là. Ẹ̀yin fẹ́ fi ilẹ̀ dọ́mọ lójú ayé yín, wọ́n tún gbé ogun yẹn dìde, ẹ wá fẹ́ fi ilẹ̀ dọ́mọ. Bàbá àjọjọ jáde, bàbá Fáṣọ̀rántì, ẹ̀yin mò ń bá wo lórí Afẹ́nifẹ́re. Ẹ pe ìpàdé yín tẹ́ ẹ máa pè, kẹ́ bá àwọn tí tọ̀dọ̀ yín sọ̀rọ̀. Eléyìí tí ń bọ̀ yìí, àwa ò bínú, èmi ò gbọ́dọ̀ mọ́ sọ jẹ́ kẹ́ ẹ mọ̀. Àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ò bínú sí eléyìí tí ń bọ̀ yìí. A máa bínú. Bíìlì wèrè tẹ́ ń gbé kiri, indigenous bill, ẹ má dánwò. Kọ́pì péjì ẹ ti wà lọ́wọ́ wa, ẹ má dánwò. À ń bẹ̀ yín ni ẹ má dánwò. Tẹ́ ẹ bá ti fẹ́ dá ogun lẹ̀ ní kíákíá lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, ẹ má dánwò. Ṣé ẹ rántí ogun 1840 àti 1878? N tó dáa lẹ̀ ni pé kí èèyàn fẹ́ gba ilé bàbá èèyàn lọ́wọ́ èèyàn ló mú ogun méjèèjì yẹn wá o. Èmi ìdílé ìtẹ́tọ́ bíìlì a wá fẹ́ lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí, ẹ fẹ́ gba ilẹ̀ wa lọ́wọ́ wa, ilẹ̀ tí ò tó wa lò. Tó yẹ pé àti rókò dágan kò dẹrùn. À ń jà sí ara wa kẹta àjọjọ́ ọmọ ìyá ọjọ́ ọmọ bàbá, à ń jà sí kò tó. Àwọn èèyàn ń jà sí one plot. Láwọn àjòjì gbogbo kan tún wá dé, wọ́n tún wá dé àjọjọ́ máa pín ni. Pé kí ni? Ó dàbí pé ọ̀rọ̀ yẹn ti fẹ́ máa ní nǹkan míì nínú báyìí o. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí brọ́dà wa yìí sọ nípa ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Bill, summarize compendium on bill. Ní tí mo gbé wọlé yìí ò ní àwọn òfin tuntun tí àwọn National House of Assembly tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe àti àwọn tí wọ́n fẹ́ ṣe àtúnṣe nínú òfin Nàìjíríà. Sọ̀rọ̀ mi yé yín, ẹ jọ̀ọ́ PDF yẹn gbogbo wa ẹ jẹ́ ká lọ open ẹ̀, ká wò ó, ká kà dáadáa. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ṣé rí èyí tó le jù nínú ẹ̀, òun náà ní ọ̀rọ̀ indigenousship, citizen indigenousship. Tí a bá rántí, ọ̀rọ̀ tí ń jà káàkiri lórí ayélujára láti bí ìgbà mélòó kan tí honourable kan láti ilẹ̀ Ìgbò tó gbé wá wípé ẹni tó bá ti gbé ní àdúgbò kan fún bí ọdún 10, ó yẹ kó lè di ọmọ onílẹ̀, àbí wọ́n bá bí síbẹ̀, àbí ó bá ti ní investment tó pọ̀ ńbẹ̀, ó yẹ kó lè di ọmọ ìlú ibi tó bá ń gbé yẹn. Ọ̀rọ̀ náà wà ńbẹ̀ o ẹ̀yin èèyàn mi.
ogun ti dé bodè o, wàhálà ti dé o, wàhálà ó ti dé o. Ṣé ẹ rí tí wọ́n implication bíìlì yìí ni pé tí wọ́n bá ti lè gbà wọlé, tó bá ti wọnú òfin Nàìjíríà, Ọlọ́run ní jẹ́ kí wàhálà dé sílẹ̀ Yorùbá o. Ìgbò àti Fúlàní wọn á gbalẹ̀ Yorùbá tán pátápátá lọ́wọ́ wa ni o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi open PDF yẹn kẹ́ ẹ lọ wò ó. Citizen Indigeneureship Bill, Honorable Kalu láti ilẹ̀ Ìgbò, òun ló sponsor bíìlì náà o. Wọ́n dẹ̀ máa bó ṣe wà yìí sìn, every zone ni wọ́n ti máa jókòó lórí àwọn amendment yìí tí wọ́n ti máa discuss lé wọn lórí. zone mẹ́fẹ̀ẹ̀fà. Táwọn zone yẹn bá wá mú bọ̀ sí Federal Assembly, tán bá mú bọ̀ sí àwọn Federal Assembly, ò ní wọ́n ṣe máa wájú. Ẹ gbọ́ àlàyé yẹn dáadáa o. Zone mẹ́fà ni zone Nàìjíríà, geopolitical zone mẹ́fà ló wà Nàìjíríà. Ẹyọ kan ni Yorùbá ní. Márùn-ún yòókù ó wà ń ta, ó wà láàrin Yíbò south àti mẹ́ta ní ilẹ̀ Haúsá, ó jẹ́ márùn-ún. Táwọn márùn-ún bá wá lọ fọwọ́ sí indigenous bill, wọ́n ti supersede tọ̀dọ̀ Yorùbá. Ṣé kìí ṣe pé ká prepare fógun ni náà sọ yẹn? Mo fẹ́ kẹ́ gbọ́ àárín yẹn yé dáadáa ní ó jẹ́ kí n tó sọ, ẹ jẹ́ kí ẹ̀gbọ́n yẹn máa sọ̀rọ̀ lọ. Jókòó lé lórí. Ṣùgbọ́n èmi jẹ́ kó yé wa wípé àwọn gbogbo ilẹ̀ Ìgbò pátápátá ló máa support o, àtàwọn Fúlàní o. Bẹ́ẹ̀ni, ó jẹ́ mẹ́rin. Wípé tó bá ti gbé nílùú kan fún 10 years, ó yẹ kó di ọmọ onílẹ̀, kó dọmọ onílùú. So ó lè contest fún any political post látòrí governor títí dé councillor. Ó lè contest fún even ipò ọba gan, ó lè contest fún tó bá ní interest. Ó lè jagun gbalẹ̀ kí wọn náà dọmọ onílẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní talẹ̀, torí pé kí ni, ó ní automatic citizenship, indigenous citizenship, ó ní automatic indigenous citizenship, torí pé kí ni, wọ́n bí ẹ nínú ìlú yẹn, àbí o ti gbé bẹ̀ fún bí ọdún 10, àbí o ti ní investment tó pọ̀ ń bẹ̀, àbí o jẹ́ obìnrin tó lọ fẹ́ wọn nínú irú ìlú bẹ́ẹ̀, o ti di citizen ìlú yẹn automatically. Láti tí àwọn ọmọ onílùú gangan tí wọ́n jẹ́ ọmọ onílẹ̀ ní, ó ní gbogbo àwọn tí mo kà kalẹ̀ yìí náà ni o, kò sí yàtọ̀ kankan láàrin yín. So tá a bá lọ tí ọ̀rọ̀ Yorùbá nation, Ọlọ́run á jẹ́ kó ṣeé ṣe, tó bá lọ já sídàkejì, in the next 10-15 years, 15 years gan ti pẹ́ jù, Fúlàní àti ọmọ Ìgbò wọ́n á dominate political space ilẹ̀ Yorùbá. Because tí wọ́n bá ti lè ráyè wọ political space ilẹ̀ Yorùbá, wàhálà ti dé o. Ṣé ẹ mọ̀ pé àti Fúlàní àti àwọn Ìgbò, ojú wọn fẹ́ kàn wà ní ilẹ̀ Yorùbá, especially Èkó. Fáwọn ọmọ Ìgbò, wọ́n fẹ́ gba Èkó by fire by force. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé kò ṣe bẹ̀rẹ̀, Zik ló bẹ̀rẹ̀, Aguiyi-Ironsi náà ṣe, Ojukwu náà gbìyànjú, wọn ò rí gbà pẹ̀lú agídí. Ó ní wọ́n ṣe fẹ́ lọ, ó ní wọ́n ṣe wá gba ọ̀nà náà, ṣe gba political area náà fẹ́ gbà wọlé ńsìn. Tí bíìlì yẹn bá ti fi lè wọnú òfin Nàìjíríà, ilẹ̀ Yorùbá ó ti dọjà bàṣá o, going kó má ti gọ́ọ̀nù, ó sì ṣe kinní. Ṣùgbọ́n tá a bá lajú kalẹ̀, tí kinní yẹn bá fi lè wọnú òfin Nàìjíríà, Fúlàní á gba ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá. Àwọn ọmọ Ìgbò tí wọ́n ní upper hand lÉkòó, wọ́n á sì gba Èkó lọ́wọ́ wa. Ọmọ Ìgbò ló máa di governor. House of Assembly yẹn ọmọ Ìgbò ló máa pọ̀ jù ńbẹ̀. Àwọn stéètì tó kù tó jẹ́ pé àwọn Fúlàní pọ̀ ńbẹ̀ dáadáa. Nígbà tó bá yá, ẹ̀rí Fúlàní tó fẹ́ di governor. Nígbà tó bá yá, Fúlàní àwọn àwọ̀ náà wọ́n á dọ̀nà ríbù, wọ́n á máa jẹ chairman local government, wọ́n á máa jẹ councillor. Ọ̀pọ̀ ọgbọ́n tí wọ́n fi gba, jẹ́ mọ̀ pé ogun ni wọ́n fi gba
ilẹ̀ ni àwọn Fúlàní fi gbalẹ̀ Haúsá, ogun ni. Eléyìí politics náà fẹ́ fi gba political way, lọ́nà ọ̀rọ̀ọ̀rọ̀ ni wọ́n fẹ́ fi gbalẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá ẹ má sùn o, tẹ́ ẹ bá sùn gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ àwọn èèyàn ẹ bẹ̀rẹ̀ sí ní pariwo síta o. Bíìlì yẹn wọn ò gbọ́dọ̀ gbá wọlé sínú òfin Nàìjíríà o. Tó bá ti lè wọlé, gbogbo àwọn ọmọ yìí especially Èkó yìí tójú everybody wọ́n mọ̀ pé ilẹ̀ Yorùbá àti South nìkan náà ni igi owó fúnlẹ̀ Nàìjíríà, ibẹ̀ dẹ̀ lójú everybody wà. Àwọn ọmọ Ìgbò náà fẹ́ gba South báwọn Fúlàní ṣe fẹ́ gba ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá, táwọn ọmọ Ìgbò náà fẹ́ gba Èkó. Tí bíìlì yìí tán bá ti lè gbé wọnú òfin Nàìjíríà wọ́n ti gbà ó, tí ò dẹ̀ sí nǹkan tá a máa ṣe sí. The only option tá a máa ní náà ni Yorùbá nation tó bá ṣe ṣe. Tó bá tún wá ṣe é ṣe nídàkejì á jẹ́ pé ilẹ̀ Yorùbá ó ti dọjà àbàṣà nìyẹn o, going gone. Gbogbo ọ̀nà tá a bá mọ̀ tí kinní yóò fi ní ṣe é ṣe, ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká dìde o, ká máa báwọn èèyàn wa sọ̀rọ̀, tí wọ́n máa lọ síbi tí wọ́n ti máa debate lórí àwọn ọ̀rọ̀ yìí o. Kí wọ́n má support because àwọn olóṣèlú wa máa support wọn because wọ́n máa bá ìwọ̀n over, gbogbo wọn náà máa gbówó fún o. Wọ́n láwọn ò rí nǹkan tó bá dì nínú ẹ̀ o. Kí fi kọ́rọ̀ ìkó má lọ pọ̀ jù ẹ̀yin èèyàn mi, ẹ open kinní ìlókè o, ó ní mo gbé sókè yìí o. Mo ń ṣe fi audio call, mo ń ṣe voice kinní yìí torí àwọn tí wọn bá lè ka Yorùbá tí mo kọ síbẹ̀ dáadáa ni kó lè bá tún yé wọn. Ó ní o. Ẹ open PDF yẹn, ẹ máa rí, kẹ́ scroll ẹ̀ down, ẹ máa rí bí tí wọ́n kọ indigenouship citizenship kinní kan bíìlì sí. Kẹ́ ẹ lọ kà bó ṣe rí. Ọdún 10 péré tẹ́ ẹ bá ti gbé ń bì kan, ẹ ti dọmọ ìlú yẹn nìyẹn. Ẹ pé àwọn ọmọ Ìgbò tó wà lÉkòó, ọ̀pọ̀lọpọ̀ wọn Èkó ni wọ́n bí wọn sí. Ẹni tó ti lò 30-40 years wà lÉkòó inú wọn, automatically gbogbo wọn yẹn ti di ọmọ Èkó. Wọ́n dẹ̀ lè di gómìnà, wọ́n lè di anything látèkó. Ilẹ̀ Yorùbá kò ní bọ́ sọ́wọ́ lọ́wọ́ bí ilẹ̀ Haúsá ṣe bọ́ sọ́wọ́ Fúlàní o. Ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká dìde o, àkójú máa kú sí mi o. Ẹ jọ̀ọ́ ẹ lọ ṣí kinní yẹn PDF yẹn tí mo gbé wọlé yẹn, kẹ́ ẹ ṣí kẹ́ ẹ wò ó. Gbogbo tí mò ń sọ ó máa tún yé yín jù bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ bá kà ó. Àkú sí mi o. Ẹ ṣé gan brọ́dà mi, ẹ ṣé gan, ẹ ṣé àdúpẹ́. Nǹkan tí mo fẹ́ fàyọ ń bẹ̀ ni pé now ọ̀rọ̀ ti débi tí ológun ti gbé mọ́ sábà yìí. Eléyìí tó ṣẹlẹ̀ ńsìn kì í ṣe èmi nìkan ló kàn, gbogbo ilẹ̀ Yorùbá pátá ló kàn báyìí. Ó tún wá sẹ́wò mọ́ wa lára. Ṣùgbọ́n ṣé èèyàn ń wọn dúró wo ọ̀rọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, gbogbo bí tẹ́ bá ti rí fọ́nrán fídíò yìí, gbogbo platform táwọn Yorùbá ti sora wọn pọ̀, títí dé Amẹ́ríkà ní dé Belgium ní dé China ní nìkan ẹ̀jẹ̀ kó kàn, ó nídìí. Eléyìí kan gbogbo wa báyìí, kì í ṣe ọ̀rọ̀ àwọn section kan tí ṣe Yorùbá nation àbí àwọn olóṣèlú ló kàn. Everybody, ẹ jẹ́ kí everybody ó gbọ́. Tó bá ti wá jẹ́ pé tí ó sọ wá sínú ogun nìyẹn, everybody ó mọ bógun yẹn ṣe lọ. Kò ní jẹ́ pé àmọ́ wọn kàn dédé pé àwọn ojú ogun ni. Ẹ jẹ́ kó káàkiri. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í sọ̀rọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu nìkan ni. Òtún gbàgbé àgbà ẹ jẹ́ fi hàn lé àwọn olóṣèlú ni, kì í sọ̀rọ̀ ẹ̀ nìkan o. Kì í sọ̀rọ̀ àwọn ọmọ yín tẹ̀yàn lọ sí House of Assembly nìkan o. Ọ̀rọ̀ tó kan gbogbo wa ni. Ó kan everybody. Ogun ò ní bàbá wa ò ní bọ́lẹ̀ kò ní bọ́sọ̀nù lọ́wọ́ wa ò lójú ayé wa tá a lajúlẹ̀ báyìí. Ṣẹ́ni tá yé Haúsá dà? Wọ́n mú ìran Haúsá wọ́n dẹ̀ parẹ́. Ta ló lè identify Haúsá láàrin Fúlàní mọ́ pé eléyìí tí ń lọ Haúsá ni? Tí ìbá ṣàwa tán bí síbẹ̀ tá a dá wọn mọ̀. Púpọ̀ nínú àwọn ẹ̀yà orílẹ̀-èdè yìí ò dá Haúsá mọ̀ mọ́. Fúlàní ti gbàgbó lẹ̀ wọn. Àwọn sì ni wọ́n jẹ gómìnà lé wọn lórí. Ká wá sọ pé bí Nàìjíríà ṣe tó yìí, stéètì kan ṣoṣo náà ti jẹ gómìnà Haúsá ní gbogbo Nàìjíríà. Gbogbo ìbò tá a di lọ ní 2023, stéètì kan péré làwùsá ti jáde. Ṣùgbọ́n tá a bá gba ilẹ̀ Yorùbá yóò burú ju títí wọn lọ. Nítorí pé àṣà yín làwọn èèyàn ń kọ́ gbogbo gbà. Ìgbò míì ń sọ Yorùbá débi wípé tó bá dúró tì í tí bá ń sọ Yorùbá ẹ̀ lè mọ̀ pé kì í ṣe Yorùbá. Òun ló pọ̀ jù báyìí.
títí wa yóò léwu. Gbogbo ohun tá a bá wá mọ̀ lọ́gbọ́n àtinúdá lé ayé yìí ní ká fọwọ́ bà lórí ọ̀rọ̀ yìí. Gbogbo ohun tá a bá mọ̀ tí ọgbọ́n àtinúdá nílé ayé yìí ní ká lò lórí tó wà nílẹ̀ yìí. Èmi mọ̀ ìdí tí mo fi sọ̀rọ̀ tí mò ń sọ yìí. Gbogbo ohun tẹ́ ẹ bá mọ̀ ní ọgbọ́n àtinúdá tílẹ̀ Yorùbá ò fi ní bọ́ sọ́wọ́ àwọn wèrè yìí. Torí mo mọ̀ pé ẹni tó bọ̀wọ́ kan tó sọ̀rọ̀ láìpẹ́ yìí ọmọ Ìgbò ni, mo gbé program ẹ̀ wá bí ẹ̀mẹ́ta láàrin ọdún tó kọjá, last year ló sọ̀rọ̀ yẹn, tó ní òun fún wa ní gbèdéke pé 15 years ó ní Ìgbò ló máa control kingdom ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ yẹn plan work ni o tán ti ṣèpàdé lé lórí tí wọ́n ń plan ẹ̀. Ṣáwa ò ní, ṣé Yorùbá ò níbi kan tá a jòkó sí tá a ti ń gbìmọ̀ ọjọ́ iwájú? Àwa ò ní, a ní agenda kankan fọjọ́ iwájú. Ẹ wo àwọn wèrè wọn ní agenda. Ẹ wo ọjọ́ tọ́rọ̀ yẹn ti bọ́ sórí atẹ́gùn káàkiri tí gbogbo ayé ń rí, tẹ́nìkan ti ń predict pé tó bá yá pé Ìgbò ní padà máa jọba ilẹ̀ Yorùbá, so ní mínì ní èyí náà ṣẹ̀wá gbé jáde National Assembly. Ìjọ tá a sọ náà kàn ń sọ lórí atẹ́gùn ni, now ó ti kàn báyìí. Tó bá wá wù mí àti wọ ẹja jókòó ká máa wòran, ká máa sọ̀rọ̀ lé lórí. Ọ̀dọ̀ tèmi ò ní jù báyìí lọ lórí ìkànnì ilé nìyí. Títí táàtù fún mi mákọ̀tún ètò mi wá, èmi náà sì ni Bàbá Àṣà. Ẹ ṣé mo dúpẹ́.